Grandpa. Yes, David? What have you been doing? Oh, I've been reading the story of a man. Is it a Bible story? No, it's a true life story. Grandpa, can you tell me the story? Sure I can. David, I can. Good boy. Okay, what is the title of the story? The title of the story is The Name of the Man. The name of the man? Okay, what is his name? Once upon a time, in a little village in the western part of Nigeria, a family gave birth to a little boy who had keen interest in education. Because he realized that without education, he might never get out of the grip of poverty. Yẹ ká ṣe àjọyọ̀ rẹ̀. Ọlọ́run dójú tì ọ̀tá rí a. Oríṣiríṣi orúkọ náà pè mí. Wọ́n pè mí lólòsì dán o. Ìyá gan olòsì ni o. Àtúwé mi ni alága olòsì. Ọlọ́run dán ọ lóhùn. Ògbóni ọlọ́dọ́jú tì. Ìyanu rẹ̀ ni. Ọkọ mi. Kí ìròyìn ayọ̀ òun. Àlàwí kò àkàgbọ́. Ọlọ́run ṣeun dáadáa kò á. Ṣé ìfẹ́ gbọ́? Afẹ́fẹ́ ni ọkọ mi. Ìfẹ́ rí. Bẹ́ẹ̀ni ọkọ mi. Ìyanu náà rèé. Ṣé kókó àdìmú bẹ́ẹ̀? Ẹ dúró. Bí a ṣe àṣírí, wà á kọ́kọ́ gbẹjọ́. Lẹ́yìn ìgbẹ́ wà á gbé kó ìyá Adéjàre. Bó ṣe a máa lọ rẹ ni. Ó ní adìẹ akọrè. Èdùmàrè ṣeun kò wá nílé Adébóyè. Jésù wo ṣe o. Èdùmàrè ṣeun orin lẹ́rù rẹ̀. Èdùmàrè ṣeun kò wá nílé Adébóyè. Jésù wo ṣe o. Èdùmàrè ṣeun o. Èdùmàrè ṣeun kò wá nílé Adébóyè. Jésù wo ṣe o. Èdùmàrè ṣeun o. Èdùmàrè ṣeun kò wá. Adéjàre. Bá mi. Wọ́n máa gbọ́ ọ̀bẹ láìpò. Torí mo mọ̀ pé wà á tọ́jú ẹ̀ dáadáa. Gbà. Adéjàre tó a fẹ́ máa tọ́lọ́gà sùúrù lọ ni à. Adéjàre ó àjàre lé à.
mọ̀láláre jíjí mojí mo bá ká ọmọ mi lójúde èrò ọmí lọ láyà gbòbí. O Déjàre ǹlẹ́ o ṣáàlà ni. bẹ́ẹ̀ ni mọ̀mí mo mú ròyìn ayọ̀ kò yín wá ní mọ̀mí. Ròyìn ayọ̀ bẹ́ẹ̀ ni wí kí n gbọ́. ọ̀sẹ̀ gbà mí ní iléèwé gíga girama níléṣà. Girama níléṣà. bẹ́ẹ̀ ni mọ̀mí. ṣé àdé sanwó ọ̀fẹ́ ló bá dé. àsanwó o. Déjàre bó la ti máa rówó bàbá rẹ̀ mọ̀ lówó dání bó ló ti fẹ́ kẹ́ ẹ rí. mọ̀mí ìjọ màá yún sùkúrù. Déjàre ó mọ ohun ojú bàbá rẹ̀ rí níta rẹ̀ kẹtọ owó rówó ra ọ̀bùrẹ́ lákòórá ó mọ ọmọ máa ṣe Déjàre owó ó wà lọ́wọ́ mi yẹn ńlá bó fi ra aṣọ kérésì kó orún wọ̀ bí ẹgbẹ́ rẹ̀ nígbà ọdún. mọ̀mí irọ́ o mi raṣọ kérésì sùkúrù nìkan ni màá yún. èso owó. ó dáa mọ̀mí tí n bá ti jẹ́ mi yún sùkúrù mẹ́ni jẹun. wọ́n máa jẹun. bí lẹ́pàá ọ́. ìdúró Adéjàre ńkọ́. ó wà lágbàlá yóò máa jẹun àbí kan bá ràn ọ́ ní girama mo ti bẹ́ẹ̀ ọkà àwí ilá àkàn bá ràn ọ́ ní girama. girama sùkúrù. orin ọ̀nkọ rẹ̀ ní o. ìṣòwò. mo wí sí o ẹ̀ka gbọ́. bí òbí bá pa dáadáa alágbé jíjẹ rẹ̀. Adéjàre Adéjàre wọ́n rárá Adéjàre wọ́n pa ààrẹ àwàdà ni mo rò yí omi ṣe àfìgbà kọ́ sọ́dọ̀ òótọ́ láti jẹta ọ jẹun orin màá rí girama bàbá rẹ̀ lówó lọ́wọ́ èmi náà lówó mo fi máa tọ́ ọ ní ṣùkúrù. Adéjàre ṣàánú mi mọ̀ ṣe mí báyìí. Fún mi tí a ṣe tèmi sí Ọlọ́run báyìí. Adéjàre. Enock. Hello. Bàbá Adéjàre. Hello. Ṣé sí? Bàbá Adéjàre.
ọ̀rọ̀ Déjàre fẹ́ sú mi. Láti ìjẹta Déjàre jẹun. Iyán gbẹrẹ rẹ̀ àná. Ẹ̀fọ́ kan ó wà lórí pẹpẹ. Òun ní jẹun. Àbíkú ń bá tó re gírámọ. Bọ́bọ́ tí a rò gírámọ. Ọmọ lágbára bẹ́ẹ̀ o. Ọmọ sáà pàpà dúró lórí ìpinnu rẹ̀. Ìyá Adéjàre, àgbo mi ni màá lọ tà. Àgbo rẹ kò fẹ́ràn. Bẹ́ẹ̀ ni, n bá ti ta lọ́jà ó ti mọ̀ pé àgbo ni owó ńlá ni wọ́n rà. Tá má sì ti rà máa fowó rẹ̀ rán lọ rẹ̀ sùkúrù. Bẹ́ẹ̀ ni. Àgbo rẹ kò fẹ́ràn. Bẹ́ẹ̀ ni. Àgbo rẹ kò ṣe iyebíye. Bẹ́ẹ̀ ni. Bàbá Déjàre. Màá lọ tà. Àgbo rẹ. Màá lọ tà. Lórí Déjàre. Bẹ́ẹ̀ ni. Fọkàn ara rẹ balẹ̀. Ọkọ mi. Olórí mi. Màá kó owó ẹ̀. Màá fi rán lọ rẹ̀ sùkúrù. Ká oṣù rẹ. Bàbá Déjàre, o ṣeun. Á jèrè rẹ o. Àmín o, àmín. Á jèrè rẹ o. Àmín. Àgbo rẹ ni. Ọmọ àtà. Ìdíje ká láyé máa fi ṣe. Ká ṣe máa ṣe. A ti díje. Àtàgbò. Ọmọ ju gbogbo rẹ̀ lọ. Máa tà, máa fi rán Adéjàre lọ sí sùkúrù. Gba oṣù rẹ lẹ́rẹ̀kẹ̀sì. Gbàgbàgbà sí. Olómi. Àlá rẹ̀ rèé o. Mo fi ọ yan gan. Iṣẹ́ bàbá mi. Á dà fún ọ. Èké mọ́ yóò sún lẹ́kùn rẹ̀ náà ti tó. Mo gbìyànjú mọ́ mi. Gbogbo àbá àtètò rere Ọlọ́run fáyé rẹ̀ á wá sí ìmúṣẹ. Ọlọ́run Olódùmarè ní fàyè rẹ̀ sílẹ̀. Enock Adéjàre Adébóyè ìwà pé ẹyọ nìkan ṣoṣo. Ẹgbẹgbẹ̀rún ọ̀nìyàn là dá ọ lókun. Àdàfọ́. Ọ̀rọ̀ àìkè ọ̀tí àṣẹ.